padà initiate àwọn ọmọ yín ìmí nínú yín tẹ́ bá padà kú tán ẹ má padà ṣẹrú ni because why nígbà tẹ́ bá lọ tán àwọn ọmọ tálíkà tẹ́ ẹ̀kọ́ wọ́n padà wá kó àwọn ọmọ yín bí wọ́n ṣe máa tà yín pẹ̀lú sàárè wọ́n á tà yín wọ́n á ta sàárè yín wọ́n á tà yín wọ́n á ta bojì yín làwọn bá lọ tó lọ bá tẹ̀ máa wá ṣe kẹtún bọ́ sọ́wọ́ ọmọ Ìgbò tó ń ṣògùn owó kó tún gbé agbárí yín kó fi gún ọṣẹ gbogbo mansion tẹ́ ń kójọ yẹn nítorí pé ọ̀nà ẹ̀rú lẹ fi ń kójọ ó máa padà parẹ́ náà ni tó lọ bá máa wá ṣe dáadáa àwọn táwọn ọmọ Ìgbò máa padà ta àwọn tí àwọn ọmọ yẹn padà ta mansion nìyẹn fún kí wọ́n jẹ́ àwọn Ìgbò tán dájú tán jólógun owó kí wọ́n gbé agbárí yín kó fi ṣògùn owó kó máa rán yín lọ sí China láì fún yín lówó plane kó má jẹ́ kẹ́ wọ mọ́tò kó kú yín máa fẹsẹ̀ rìn lọ sí China kó máa fẹsẹ̀ rìn bọ̀ kó máa fẹsẹ̀ rìn lọ China kó máa fẹsẹ̀ rìn bọ̀ ayé yẹn wá ta òun yẹn bàjẹ́ anybody tó bá ń bú ọmọ Ìgbò yẹn èmi ò lè bá wọn bú rep yẹn èmi ò lè bá wọn bú I have a video here tí máa show fún yín kò kí ń ṣe ní ló bẹ̀rẹ̀ ìkà ọ̀dàlẹ̀ èké ní àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n ṣe empowerment over 1,000 slots ọmọbìnrin kan tó jẹ́ ọmọ Ìgbò ní gbogbo ilẹ̀ Yorùbá I think Ọ̀yọ́ nìkan ló fún ní méjì àná Èkìtì ó fún Anambra ní 811 slots ó fún Anambra State ní 811 slots ó dàbí bí Enugu àbílùwò ó fún yẹn ní 65 slots the whole ilẹ̀ Yorùbá ó fún Èkìtì ní méjì àwọn yẹn nífẹ̀ẹ́ ara wọn àwa tádíkà ilẹ̀ Yorùbá la nífẹ̀ẹ́ ẹ̀yin wèrè tẹ́jọ́ lówó lókè èyàn olóṣèlú lẹ̀ ẹ ti rí wa bí ọ̀dẹ̀ if you continue talking about for this olóṣèlú ilẹ̀ Yorùbá you are just deceiving yourself wọ́n máa ta future ẹ all what they want from us ni pé ká máa wá bá wọn mo fẹ́ ṣòkú ìyá mi kán wá fún ẹ ní màálù ìyàwó mi bímọ kán fún ẹ lẹ́ran àgbò kán lẹ́nìkan wà lọ hospital kán fún yín ní 50,000 ká máa káwọ́ sókè ká máa jọsẹ̀ mọ́lẹ̀ tí ó á lè ara ẹ bàbá mi àlàyé tí á lè rẹ̀ ṣe gan sà ọlọ́run ṣé àmà ní máa lẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ṣé àmà ní máa lẹ̀ mẹ́rìndínlógún Yorùbá politicians fail to know there is something called human resources. They failed to know that there is something called human resources. You Emma invest sínú èèyàn. Why are we blaming the Igbo representative when he's more sensible than àwọn olórí tí wà nílẹ̀ Yorùbá? Why are you blaming him? Including the woman, why are you blaming them? Àwọn yẹn ní ọpọlọ pé wọ́n máa invest sínú èèyàn ni àwọn èèyàn gbọ́dọ̀ ní skills. Ó ní káwọn 24 ọmọ Igbo kó lọ learn nípa computer. Àwọn yẹn á dé wọ́n tún kọ́ àwọn ọmọ Igbo míì. And don't forget the more they make wọ́n yẹn tún dé yẹn sìn á tún assist wọn pẹ̀lú cash. Á tún assist wọn pẹ̀lú cash. Àwọn ọmọ wa gbòòrò wọ́n máa gbèrú wọ́n máa fẹ̀. But Yoruba politicians will sponsor Yoruba to Hajj. Ẹ ti rán wa lọ sí Hajj. Alọ́kùnrin Mẹ́kà mẹ́rin, ẹ̀yin Mẹ́kà márùn, ẹ̀yin Mẹ́kà mẹ́fà mẹ́nu. At the end of the day, ọ̀kadà là ń já tíkẹ́ẹ̀tì ẹ̀. Many of àwọn ọmọ wa, àwọn bọ̀dá wa, àwọn brothers wa, ẹ ti sọ wọ́n dolórí burúkú. Mariwa non já tíkẹ́ẹ̀tì ẹ̀, ọ̀kadà ni wọ́n já tíkẹ́ẹ̀tì ẹ̀. You guys are so wicked. Ìkà ni yín. Ẹni kànú ẹ ń ṣèyàn re. Ẹni ibi ni yín. Kódà mo lè pè yín ní àpà. Àpà bára pa ìpàì. Yorùbá leaders and elders, mo wá fún yín lẹ́ni ni mo wá tán fún yín. Mo pé fídíò yìí máa kọ́ máa bá mi share fídíò máa kàn yín lára. Mo wá fún yín tán pátápátá ni. Ọmọ yìí mo fẹ́ gbé kó ẹ má jẹ́ kó ọmọ yìí gbalẹ̀ wá o Yorùbá ronú o Yorùbá inú òlòṣìwò la a fẹ́ ronú pa ni
tó bá wá ṣe àwa tálíkà ṣe ń ronú nípa èyí tẹjọ́ lórí wa every ọdún mẹ́rin tá máa sọ pé ẹ má jẹ́ kí ẹ má kan lé wọn o ẹ ká dìbò fún Ọlọ́run wa o Yorùbá ní ẹjẹ́ dìbò fún o tó kí bẹ́ẹ̀ lè ṣe ń ronú nípa àwa tálíkà náà pé ẹ má ká ọmọ yìí dọmọ ọ̀tá o ẹ má ṣàwọn ọmọdé dẹni kíní kan o ọkọ àtìyàwó wọn ò rówó jẹun wọn ti lura wọn pa transfer aggression ṣẹlẹ̀ láàrin marriage mo fẹ́ pé ní Nàìjíríà sí ibi tí the first pọ̀ sí ju ilẹ̀ Yorùbá ni àwọn ọmọ ń dìdàkudà àwọn ọmọ ń di oríṣiríṣi tẹ́ fẹ́ kí wọ́n dì because tó pé ẹ jẹ́ ìkà ọmọ Ìgbò yẹn representative yẹn Elédùmarè máa bá mi bless ẹ tó bá fẹ́ lọ sí mi Ọlọ́run á tún jẹ́ kó wọlé tó bá tún fẹ́ contest again Elédùmarè á tún jẹ́ kó wọlé at least ó sì mú èèyàn 5 ní ilẹ̀ Yorùbá ó sì yàn kó lọ study computer táwọn 5 yẹn ló bá dé ó yẹ pé àtẹ́lẹsẹ̀ ọmọ Ìgbò náà máa wà àwọn 5 yẹn náà tún kó èèyàn 10 mi ilẹ̀ Yorùbá wọ́n tún kọ́ wọn bí wọ́n ṣe ń lo computer ẹ máa sí dára yín láì múdà jìnnà o kì í ṣe yẹn nìkan ló rán wọn ìmí tún ti tẹ̀ mí lọ́wọ́ tó jẹ́ wípé kò tiẹ̀ sí orúkọ Yorùbá that same man ni o kò sí orúkọ Yorùbá kankan níbẹ̀ kò sí orúkọ Yorùbá báyìí tó jẹ́ ẹyọ kan níbẹ̀ tó rán àwọn èèyàn lọ sí China kan lọ kọ́ ẹ̀kọ́ rẹ́pù Òṣòdì sọlọ ó rán àwọn èèyàn lọ sí China pé ẹ lọ kọ́ ẹ̀kọ́ bóyá ìmọ̀ tó bá fẹ́ lọ kọ́ mẹ́ lọ kọ́ wá nursing ó rán wọn. I will go back to my roots. I am from Amukoko. Àwọn ọmọ Amukoko ni mo ti rí wípé wọ́n máa lọ ṣe máa ṣe o. Ìkànnì yín o. Go to Amukoko, go and see talent there. Níbi tí àwọn boys tí wọ́n á lọ máa ṣe sparring. They want to be boxer. Wọ́n máa gbọ́ Ẹ̀ṣẹ́ Rashidi. Ẹ̀ṣẹ́ Kamoru. Ẹ̀ṣẹ́ Waidi. Àwọn ọmọ Amukoko máa pa ebi mọ́nú. Wọ́n á lọ máa ja ẹ̀ṣẹ́. Because wọ́n ní aim and objective. Wọ́n ní focus wípé àwọn fẹ́ di boxer. Wọ́n fẹ́ di ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n at the end of the day gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá jà tí wọ́n lọ jìyà fún láì jẹun. Wọ́n lọ sí ọ̀dọ̀ Àlàdé. Láì jẹun o, kò sọ́n jẹnu wọn dájí. Wọ́n ti dọ́dọ̀ Àlàdé. Wọ́n lọ ṣe sparring. Mo lọ ṣe sparring. Kíní kan, a máa jà ní kíní kan. Ìkòkò, wọ́n á lọ sọ́dọ̀ ẹ̀. Gbogbo àwọn tó jẹ́ boxer, good boxers. Àwọn coach gidi, wọ́n wà ní Amukoko yẹn. Tí àwọn ọmọ ń kọ́ ẹ̀ṣẹ́ ní ọ̀dọ̀ wọn. Ìjọ́ wo ni ẹ̀yin aṣíwájú wa tó bá wá sí video kó constituency tí ẹ náà. Ìrí tèmi mọ̀ ni mò ń sọ yìí. Aláwọn coach Ìkòkò, àní Àlàdé, dẹ́ni kí ló kọ máa yù, gbogbo kọ wọn. Bẹ́ẹ̀ lọ. Táwọn ọmọ lọ wá coach lọ́dọ̀ wọn máa lọ wá train. Wọ́n máa train láì jẹun sínú. Because they are wọ́n wo future wọn pé future yìí ó yẹ kó bright. At the end of the day, tó bá wá ṣe fa tí wọn ò rí ọ̀nà ẹ̀. Wọ́n padà di ẹni tó máa gbé tíkẹ́ẹ̀tì lé wọn lọ́wọ́ kó máa já tíkẹ́ẹ̀tì. Lẹ́yìn ọdún méjì tó ti wà ní títì, tó ti fẹ́ dọ́lọ́bẹ̀ tán, ẹ̀rẹ́ wọn lọ sí Mẹ́kà, wọ́n lọ kan eyín mẹ́nu. A ní àwọn obìnrin tí wọ́n wà talented ní Amukoko. Àwọn obìnrin wa tó mọ bọ́ọ̀lù gbá, tí wọ́n mọ ikọ, tí wọ́n mọ jójó. Lára àwọn tí wọ́n jẹ́ rẹ́pù ti wà ní Amukoko. Mélòó nínú wọn ló sọ pé a fẹ́ ṣe carnival. Carnival kì í pé carnival pé a fẹ́ jàgbò, a fẹ́ ṣe kíní kan pé carnival tá fẹ́ ṣe yìí o. Àwọn ọmọ wa tá ti kọ́ ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń hun aṣọ. Wọ́n fẹ́ wá showcase. Tí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe mistake wípé àwọn kọ́ pọ́tìrì ẹyọ kan sí Amukoko àbí Ajégúnlẹ̀ generally kan sí ẹ̀kọ́ pọ́tìrì ẹyọ kan fún wa ní Ajégúnlẹ̀ generally pé pọ́tìrì ẹyọ kan ní o kí àwọn ọmọ wa máa wá ṣiṣẹ́ níbẹ̀ kó máa wá ṣiṣẹ́ nínú pọ́tìrì ẹyọ kan tó bá dá kalẹ̀ fún wọn bóyá wọ́n ń sin ẹdìyẹ ni kí wọ́n wá kó àwọn èèyàn bí wọ́n ṣe ń háṣẹ ẹdìyẹ ẹ̀dẹ̀ ní owó yẹn lọ́wọ́. Àwọn ọmọ wa máa wá ṣiṣẹ́ níbẹ̀. Kó máa wá ṣiṣẹ́ nínú pọ́tìrì ẹyọ kan tó bá dá kalẹ̀ fún wọn. Bóyá wọ́n ń sin ẹdìyẹ ni kí wọ́n wá kó àwọn èèyàn bí wọ́n ṣe ń háṣẹ ẹdìyẹ ẹ̀dẹ̀ ní owó yẹn lọ́wọ́.
I'm going to Amukoko deeply because this is ibi tí mo rí inú, tí mo rí ìta, níbi tí àwọn èèyàn wa ti fẹ́ ṣiṣẹ́, tí ẹ mú àwọn ọ̀dọ́ wa tẹ̀sọ̀ wọn do oníbàárà. Tẹ́ bá dá companies kalẹ̀, kó dàbí pé slippers ni wọ́n ṣe ní Ajégúnlẹ̀, kó dàbí pé toothpick ni wọ́n ṣe ní Ajégúnlẹ̀, ẹ ṣe bóyá máa kó àwọn èèyàn bó ṣe ń hun aṣọ. From there, wọ́n máa hun aṣọ, wọ́n tún máa export ẹ̀. Irọ́ ẹ̀ níṣe yẹn. Because fẹ́ kí wọ́n ṣoríire, fẹ́ oríire fún wọn rárá. Because sórí ibú kó máa sá fún yín títí láíláí ní tu àlàyé tu àlè o. Kẹ́ máa bọ̀ kí lè máa rọ́. Oya ṣé máa lọ bọ̀ kó lọ́jọ́ náà. Oya oya ká máa dún bí ẹran. This is what you know. This is what you want for the poor people. Elédùmarè bless Igbo. Igbo representative ó ti tú àṣírí yín. Yorùbá wuyi ti sọ tipẹ́tipẹ́ pé owó wà ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwọn tẹ́ fún ní data, àwọn tẹ́ fún 2,000, 1,000. They keep on defending you. Bí wọ́n yẹn, oye kí àwọn olóṣèlú ní kí n fẹ́ ètì yín fún. Aṣọ mi ló size yín, àbí bàtà yín ló size tèmi. Ẹ bá Yorùbá jẹ́ wá ń sunkún nísìn. Tí Igbo yẹn bá fẹ́ contest, Igbo yẹn ní rep o, tí n bá wà nílé, màá tún dìbò fún. Èmi Yorùbá wuyi, màá dìbò fún ọmọ Igbo yẹn. Because if you fail to plan, you are planning to fail. Ẹ má jẹ́ kí àwọn olóṣèlú Yorùbá kó máa fi ẹ̀tàn, wọ́n fẹ́ gba Èkó, wọ́n fẹ́ gba lẹ́ra, wọ́n fẹ́ gba Èkó, wọ́n máa ti fẹ́ gba lẹ́ra o, wọ́n ti fẹ́ gba lẹ́ra o, wọ́n ti fẹ́ gbèkó lọ́wọ́ wa. Ẹ má jẹ́ kó máa fi tàn yín. If they come to you and say wọ́n fẹ́ gba Èkó, wọ́n fẹ́ gba lẹ́wa, ẹ béèrè pé àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n wà ní Èkó, tí wọ́n kàwé, iṣẹ́ wo ni wọ́n fún wọn? Iṣẹ́ wo o ni wọ́n fún wọn? Before I go there, àwọn olóṣèlú wa ẹ ti máa fi wọ́n wé, mo máa play ẹ ti máa fa olóṣèlú wa, olóṣèlú South West ti máa fi wọ́n wé fún yín. I'm going to play that person now. Ìjà kan ṣẹ̀ṣẹ̀ wá sórí mi kíákíá ẹ̀ wọ́n lè ní kí tètè wá sọ fún everybody sódà máa lè ṣe ẹ̀yin náà mọ̀ pé ilé yá ń bọ̀ wọ́n wò pé ká dáwó díẹ̀ sí mi lọ́wọ́ kí n fi lọ ilé àwọn Haúsá kí ká lọ kó àgbò kìrìkà thrift àgbò àwọn àkóbè àgbò àwọn akọwá bí àwọn àtà ní city price àlè tá a bá dá bí 3 million fún mi màá lọ ilé Haúsá mo mọ bí tó ti ń ta àwọn àgbò àkóbè thrift àgbò tá a máa tà. Toloro da ba de ti tata àṣà owó ẹ̀ síra wa everybody ẹ send ẹ ya iye tó bá wà lọ́wọ́ ẹ send ẹ sí mo pay mi ká ṣe business yìí if you do sus ni o àwa èèyàn tẹ́ pé mo fẹ́ kó dáwó yìí ká sáré ṣe business yìí kò lọ fà. Àwọn olóṣèlú South West lẹ́ ń wò yẹn. They will be the one to come láti sọ̀rọ̀ bí ẹni pé wọ́n like yín. Ilé yá ń bọ̀, ẹ dáwó ká lọ ra àgbò, àkúbè àgbò tó kún bọ̀, fairly use àgbò, ẹ send owó tó pay me. They will do anything to make convenient fún wọn ní South West. God bless that ọmọ Igbo. God bless you, sir. Ẹ pé mo tún fi wàhálà, ẹ pé mo tún fi sàásì. God bless you, the ọmọ Igbo tó rán àwọn èèyàn ẹ̀. Lọ sí kíní. Now, fẹ́ ṣàgbélé wá fi kẹwò. Ó ní the same ọmọ Igbo wọ́n tún gbé kíní ẹ̀ wá fún mi yìí. The following were sent to South Africa for training in nursing, diabetic care. That same rep, ó lẹ́wọ̀n kíní ẹ̀ yẹn lọ́dọ̀ mi o. Tó jẹ́ pé ó sòdì sọ́lọ̀ àbí ọkọ́ta ni wọ́n pè é ló ṣe rep níbẹ̀. The following were sent to South Africa for trainings in nursing / diabetic care. Number 1, Mrs. Gladys Shijoke. Ṣé yẹ jẹ́ orúkọ ọmọ Yorùbá létí ẹ? Dr. Jaius Abba. Ṣé Yorùbá ń jẹ́ bẹ́ẹ̀? Mrs. Jennifer Shidima Uchenna. Mrs. Olushi Shioma Mark. Mrs. Shidima Constance Ahaiwe. A highway, I don't know. Mr. Bernard
Shibuso, Mrs. Ezinna Precious Adaku, Ngozi Uzo Nwabufo, Mrs. Abisola Shobande Roche, representatives and the coordinators. Other initiatives, elite agricultural training in China, 1 participant, Omo Igbo. October 2024, beneficiaries of China trainings, 5 participants. Health initiative, 1 to 3 days medical outreach at Okota. At Okota rather. Ni Okota, representative ni Okota. Now tell me, gbogbo àwọn tí aka yẹn Yorùbá mélòó ló gbọ́ orúkọ ẹ̀ ńbẹ̀? Okota ló wà ní ilẹ̀ Yorùbá tó sì make owó. Mo wọ́n wá fẹ́ lé shock yín ni. Ṣé bí àwọn tó rán lọ sí kí lórúkọ ẹ̀, ó lè sì sọ̀rọ̀ nípa ẹ̀. Tó rán lọ bó ló rán wọn lọ. Now, àwọn tó rán lọ sí South Africa ni. Àwọn ọmọ Yorùbá tó wà ní South Africa ni wọ́n pa ní ìpakúpa. Ẹ bá mi pè àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n pariwo ọmọ Igbo àti àwọn tí wọ́n ponú. Tí wọ́n bìlì pé àwọn nífẹ̀ẹ́ àwọn olóṣèlú yẹn gẹ́gẹ́ bá olóṣèlú yẹn ṣe nífẹ̀ẹ́ wa. Every 4 years wọ́n ti mọ̀ wá, wọ́n mọ level tí ọpọlọ wa dé. Wọ́n mọ level tí ọpọlọ wa dé. Tó bá ti bọ̀ báyìí, ẹ má yẹ ká gbé kan lọ́wọ́ wa o. Wọ́n ti fẹ́ gbé kan lọ́wọ́ wa o. Ọmọ Igbo tí ń bá wà Nàìjíríà, tí ń bá wà ní Ọ̀kọ́ta, èmi máa dìbò fún ọmọ Igbo yìí. You can call me ọmọ Igbo, problem ti ẹ nìyẹn. But to me, I need a leader that have mission and vision. A missionless leader is a visionless leader. Yoruba politicians are missionless and visionless. All they could do for us ni wípé baba wa kú, ìyá wa kú. I live in Amukoko. I know how they roll. When they come, they give our boys 100,000. Then go be ma bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀sì mẹ́jọ, ẹ bẹ̀rẹ̀ sí ní dáná, ẹ gbọ́dọ̀ ẹ kó nǹkan jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní yinra yín, ẹ bẹ̀rẹ̀ sí ní para yín. Owó yẹ kí ló sí ẹjọ́ torí Ọlọ́run, èèyàn tó bá fẹ́ ràn èèyàn 25 lọ sí China láti lọ ṣe training. Bí èlò, because I have an evidence here again tí mo fẹ́ gbé jáde fún yín lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Please, I want to see this. Bí èlò lèyàn fi lè rán èèyàn 25 lọ sí China pé ẹ lọ ṣe training tí máa ta mọ́ mi lọ́wọ́ èyí olóṣèlú ilẹ̀ Yorùbá. Unless they bá change, tẹ́ bá mọ̀ wípé àwọn ọmọ wa, we have graduates. Graduate kún agaga Amukoko yẹn, àwọn tí wọ́n kà kò ní síná. Mo mọ àwọn ọmọ tó yẹ pé kò síná. Ọ̀dọ̀ chemist tó bá ti tọ́ generator, chemist tọ́ generator, ibẹ̀ ni wọ́n ti máa lọ ṣe assignment. Candle lọmọ mi máa fi ka ìwé. At the end of the time, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ kọ́ṣẹ́ hairdressing. Wọ́n kọ́ṣẹ́ tán kò ní sówó orí iṣẹ́, kò ní sówó ṣọ́ọ̀bù. Èèyàn mẹ́rin ló ń sun orí níná nísìn. From there, wá rí ọmọ kan àti ọmọ kan, wọ́n fúnra wọn lóyún, wọ́n ti lọ́kọ àtìyàwó náà nìyẹn. A bẹ̀rẹ̀ sí ní bímọ sí because nature máa bèrè lọ́wọ́ wa. Kí ni impact ẹ̀yin olóṣèlú ti Southwest? Why are we complaining? Wípé Igbo fẹ́ gbalẹ̀ wa. Is it not better to give them our ilẹ̀ wa? Kó tó bá di second citizen lórí ilẹ̀ wa. Ju àwọn bàbá wa tó yẹ pé wọ́n ti ẹ̀rí ti wa rò lọ. Àìwúlò ara ayé, àwa ni rántí èrò ọ̀run. Yorùbá are fatherless. Tó wá kì í ṣọmọ òkú ọ̀run, tó kọ́ mọ òkú ọ̀run ni wá. A máa rẹ́ni tó máa assist wa. Ọmọ òkú ayé ni wá nínú Nàìjíríà. Ọmọ òkú ayé lẹ̀kẹ̀rẹ̀ kò rẹ́ni assist ẹ o. Àwọn olóṣèlú Southwest, kí ni impact wọn? And Igbo will come. They will be gaslighting you. Igbo have been marginalized in Yoruba land. Igbo have been marginalized. Kí ló máa tẹ̀ pé sọ́n máa ń pe Tinubu lórúkọ kan. Wọ́n ní wọ́n ti marginalize àwọn o. Tinubu kìíní kan o. Wọ́n máa pe Tinubu lórúkọ oríṣiríṣi. And you see half of Yoruba falling for them. Because wọ́n ti rí Yorùbá bẹ́ẹ̀. Àgùntàn wọn rí sí èédú bẹ́ẹ̀. Kó tó gba iṣu lọ́wọ́ ẹ̀. Mo ń bèrè lọ́wọ́ èèyàn mi.
èló ni wọ́n ni èèyàn lè fi rán èèyàn 25. Okay, èló lè èèyàn lè fi rán èèyàn kan lọ sí China láti lọ study. Ká wá multiply by 25. Let us multiply it by 25. Tí a bá rí àwọn èèyàn tí wọ́n lè sọ iye tí èèyàn lè fi rán àwọn èèyàn lọ sí China. Okay, let's see. Ọmọ Igbo tó lóun kó àwọn èèyàn lọ sí tẹ́ pariwo tó lóun kó wọn lọ ní. Tí mo lè tún ti mú mi wá fún yín. Àwọn Chioma, àwọn Chijioke, àwọn Gladys, àwọn Arusi, àwọn Aba, àwọn mìíràn tó kọ́ lọ sí South Africa nìyẹn. Wípé yẹ lọ kọ́ nursing. Tí bàbá tí kini bá pínlẹ̀ ní gbàm. Ọmọ Yorùbá mi á tún máa gba visa lọ sílẹ̀ Igbo. Yes. Láti lọ ṣiṣẹ́. Bá ṣe kàwé tó orílẹ̀-èdè ti máa ń bàjẹ́. Èyí olóṣèlú wa ìkà. Ọ̀dájú ni yín. Ká ti wá sọ pé máa yẹn o àwọn àdó wọn lọ ká sọ pé no bí 500 million. Now ẹgbọ́jà ẹ tó bá lórí TikTok bá fẹ́ wá sórí YouTube kẹ́lẹ̀ bá máa rí wò. Yorùbáwùyí lórúkọ mi lórí YouTube. Please come and see it on YouTube. Now ẹ bá mi kà kọ́ tí mo gbé sókè. Ilẹ̀ Yorùbá nìyẹn o, ìkan fi owó tiẹ̀ ó fi rán àwọn ọmọ tiẹ̀ lọ kọ́ ẹ̀kọ́. Ó invest sínú human resources. Ó invest sí inú èèyàn. Àwọn èèyàn tó bá kọ́ ẹ̀kọ́ dé, wọ́n tún máa wá kọ́ àwọn míì. Now this is Yoruba land. Wọ́n ní 9 million Nigerian families have received 675 billion naira 3 months from federal government. Wọ́n ní Ondo alone has received 9.9 billion naira. Ondo State Minister of Poverty Reduction ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní Ondo State nìkan ti gba 9.9 billion naira. 9.9 billion naira tí Ondo State nìkan gbà kí ló fi ṣe. Àwọn wo ni wọ́n gbà? Government Ondo State kò lè pé lóòótọ́ ní 9.9 billion naira do government Ondo State. Wọ́n wá lè ṣe àwọn méjì mẹ́ta mẹ́rin níbì kan káwọn náà sponsor wọn lọ sí okay o ọmọ yìí o mo dẹ̀ mọ̀ ọmọ kan o ọmọ yìí ó máa ń to irin pọ̀ mọ́ra ó máa ń ṣe ẹ jẹ́ kó lọ study engineering ẹ jẹ́ kó lọ sí Canada ọmọ kan wọ́n láwọn kan nọ́ọ̀sì kan àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí wọ́n lọ kàn ṣe kinní kan. When you invest in human resources àwọn tí wọ́n jẹ́ investor wọ́n máa wá. A ní àwọn country that come and build the footballers. Yes. They train their children to be footballers. They pick them young. They catch them young. Wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń gbá ball. Wọ́n máa wá dàgbà sínú bọ́ọ̀lù yẹn. Wọ́n máa lọ sí school. Wọ́n tó bá ti wá ṣe kíní, wọ́n máa ń gbé price lé wọn lórí ni. Tí wọ́n ta footballer, wọ́n ta àwọn ọmọ wọn. Ẹ̀yin owó yẹn wọ́n tó ti tún lù ṣe. Ẹ̀yin ò lè invest sórí àwọn ọmọ tí wọ́n wà lórí wa sand tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní wa sand. Mo mọ àwọn tó pé wọ́n mọ tó bá mú bọ́ọ̀lù á dẹ̀ máa sunkún. Ẹ lè invest sórí àwọn ọmọ yẹn kẹ́ train wọn kí wọ́n ní kíní kan kẹ́ bá wá gara pé this is made in Amukoko. Kẹ́ bá wá gara kẹ́ máa ta àwọn ọmọ yín. Kẹ́ invest on musicians. Kẹ́ invest on technologies. Òṣì lẹ́ ń ṣe. Southwest politicians òṣì. Tó bá ní kó lọ pọ̀ òṣì wá, òṣì lẹ́ ń ṣe. Wọ́n ní ẹtì Bernard Doro ló sọ bẹ́ẹ̀ o, Minister for Poverty Reduction. Ó ní ó lé Ondo State gba 9.9 billion naira. 9 million families wọ́n ti gba 675 billion naira lọ́wọ́ federal government. Àwọn wo ni wọ́n gbà? Yes, God bless you. Yes, most Europe countries will build their children. And they sell them out. Ọmọ mo wá, wá máa wọ̀lú. Ọmọ mo wá, wá máa wọ̀. Ẹ̀yin ọmọ yín máa japa tí ò ní fẹ́ wá sílé mọ́. Ẹ̀yin náà ń lé àwọn ọmọ yín ní Ghana. Wọ́n ń lé àwọn yín ní South Africa. Ẹ wá ń bú Igbo pé invest sórí àwọn ọmọ yẹn. Kílésì kò ní invest sórí àwọn ọmọ yẹn. Kò tí ì ṣọ́ọ̀kì yín, mò ń bọ̀. Ẹ gbójú ayọ̀ sókè.
have zero allocation. Because they did. They didn't come. Have you advertised? Another Igbo woman ni o. Another Igbo woman on le nwo yi. Wọ́n fún ní empowerment slots ní federal. Wípé káwọn èèyàn fi rí iṣẹ́. Iṣẹ́ o, kó iṣẹ́ fún àwọn èèyàn jáde slot rẹ̀. Slot rẹ̀ iṣẹ́ ni fáwọn èèyàn. Every time fẹ́ jẹ́ Tinubu, Tinubu, bó ṣe pa àwọn náà wọn ò ṣe eré. Ṣùgbọ́n òun sì tún try. Gbogbo ẹ̀yin governors yẹn 70% governors Southwest Tinubu ló rèsì yín sókè. House of Rep, House of Assembly, House of Clinical Councillor, Chairman Tinubu ló rèsì yín. Ẹ̀yin fail láti rèsì àwọn tó ń bọ̀ lẹ́yìn yín. Legacy wo lẹ fún Tinubu? Tó bá yẹ pé bí Tinubu ṣe rèsì ẹ̀yin lẹ́yìn rèsì àwọn èèyàn yín ní positive way. Bí Tinubu ṣe rèsì tẹ́ pé kì í pa gbèrò lẹ́ rèsì. Àwọn tó kọ́ ọmọ bára wọn jà, ọmọ jà gòbé, ẹ máa sọ ọmọ wa dìdàkudà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wàhálà káàkiri ọmọ ṣẹ́ẹ́lì ni wọ́n ti dé wọn ìjà wéwé gbágbá. Ṣẹ̀ṣẹ̀ lọ́mọ tí ò mọ̀ bọ́yìn. Ẹ ti rán wọn lóyún ṣẹ́dó tòrútòrú. Àìmọye wọ́n ṣára wọn pa wọ́n para wọn, wọ́n ṣe oríṣiríṣi fúnra wọn. Ṣé bí Tinubu ṣe rèsì ẹ̀yin nìyẹn? Tó yẹ kó bí Tinubu ṣe rèsì ẹ̀yin lẹ́yìn rèsì àwọn ọmọ tó kù ní ẹ lọ sí constituency àbí kí ẹ máa pò sí ẹ máa constituency tẹ bá ń ṣe lẹ́nu lọ síbẹ̀ pé okay ládùúgbò yìí nísìn ó dà pé ọmọ kan ẹ fún mi ní ọmọ kan ní Àlàáfíà street ẹ bá mọ ẹ kan ní cemetery okay Gbàjà ẹ fún mi lọ́mọ kan bẹ̀ ẹ mọ tó tún ṣe kí ni ó yẹ fún mi níbẹ̀ àwọn ọmọ tó pé wọ́n ẹ̀rí wọn pé láàárọ̀ ọmọ mi ó ń lọ sí school báyìí ó sì kọ́kọ́ kiri ògì ọmọ mi àti kọ́kọ́ kiri ògì láàárọ̀ ghetto làwọn agbẹ́ wèrè yín náà dẹ̀kẹ̀ most of you ghetto náà ti rẹ̀ sí yín a máa de bọ́tìnì báyìí lọ ni a máa de bọ́tìnì a máa sáré de bọ́tìnì ó ti kiri ògì náà kó bá létí fún school a máa de bọ́tìnì lọ báyìí ni ẹsẹ̀ náà la máa fi rìn dé school bàtà ti já jákújákú ẹ lè wá sádùúgbò kẹyìn kẹ bèrè pé àwọn ọmọ wo ni wọ́n ń ṣe dáadáa kẹ wá kóró àwọn ọmọ yẹn pé okay ní èní amukò kọjá la fẹ́ lọ ẹ fún wa léèyàn 5 èèyàn 10 kẹ wá send wọn lọ sí Amẹ́ríkà lọ kọ́ nípa nursing wa ó yá ìwọ lọ kọ́ nípa kíní kan wa lọ kọ́ nípa engineering wa kan lọ kan dé ẹ ti invest nìyẹn o kẹ wá kọ́ hospital kó lówó kan wá sick ní Ìkòyí kọ́ wá ní wọ́n ní di doctor kẹ máa wá gara pé àwọn ọmọ mi tó ń gbá lórí wọn lámùkòkò kẹ máa wá gba owó. You failed. You fail us. Tí mo bá fẹ́ gba Èkó, tó bá fẹ́ gba ẹpọ̀n yín, kó fẹ́ fà ẹpọ̀n gbẹ̀yìn politicians Yorùbá, kó máa gbé ẹpọ̀n yín lọ. Kó gé ẹpọ̀n yín kó máa gbé lọ. And I am telling you, Yorùbá wuyi lórúkọ mi. Èyí ni 14th of May 2026. Gbogbo àwa ọmọ tálíkà tẹ́ fi yà, tẹ́ fi ẹ̀tọ́ wa dùn. Àwọn ọmọ tẹ́ ẹ̀kọ́, àwọn náà máa padà initiate àwọn ọmọ yín. Gbogbo mansion tẹ́yin olóṣèlú ilẹ̀ Yorùbá ń kọ́ pamọ́ àwọn ọmọ yín wọ́n á padà gbé mansion yẹn tà wọ́n á wá tà pẹ̀lú sàárè yín tó bá fẹ́ bà ti yín jẹ́ sàárè yín gbà tó máa tà kó bọ́ sí ọ̀dọ̀ àwọn Ìgbò tó ń ṣògùn owó káwọn ọmọ Ìgbò yẹn kó máa wá rán òkú yín níṣẹ́ lọ China kó máa rán yín lọ China no plane no moto kó ní kó máa fẹ́ sẹ́rin lọ fẹ́ sẹ́rin bọ̀ wo gbẹ̀yìn tí yín máa wá ta ibẹ̀